kó tó dọjọ́ Tuesday ìwé kan jáde láti ọ̀dọ̀ àwọn agbẹjọ́rò Adedoyin àti àwọn mẹ́fà tó kù wípé àwọn ní ẹjọ́ míì tí àwọn fẹ́ ṣe. Fún di eléyìí àwọn ò ní lè wá sílé ẹjọ́ ní Tuesday tó kọjá. Ẹ jọ̀ọ́ update tẹ́ ń gbọ́ yìí eléyìí ni update nípa Timothy, ikú tó pa Timothy. Eléyìí ni update nípa ibi tá a bá ìgbẹ́jọ́ dé. Eléyìí náà ni updates nípa tí ó ṣẹlẹ̀ nílé ẹjọ́ lọ́la. Mo láyọ̀ láti sọ fún yín pé ní ọ̀la ìgbẹ́jọ́ ikú tó pa Timothy yóò tẹ̀síwájú o. Ní court 1 Ọ̀ṣun State High Court láago 9 láàárọ̀ ọ̀la. Ẹ jẹ́ ká tún péjú pésẹ̀ ẹ̀yin oníròyìn ẹ tún jẹ́ lọ ilé ẹjọ́ lọ́la o. Ẹ má jẹ́ á sọ pé ó sú wa o. Ọ̀la nìgbẹ́jọ́ ikú tó pa Timothy o. Ọ̀la wọ́n tún kó àwọn Adedoyin bọ̀ nílé ẹjọ́ o. Ẹ má bọ̀ ẹ tún jẹ́ á wo ojú wọn. Ẹ jẹ́ á wò bóyá wọ́n ti yọ̀ ọ̀kẹ́. Ẹ jẹ́ á gbọ́n tí adájọ́ tún sọ. Ṣé ẹ mọ̀ pé ọ̀la ó ní bàbá Fẹ́mi Fálànà ìní yóò pàtẹ àwọn àfikún tó fẹ́ fi kún ìgbẹ́jọ́ tí wọ́n bá lọ. Tí wọ́n ó tún wí àwíjàre níwájú adájọ́ ìdí tó fi yẹ kádájọ́ gbà wọlé. Tí àwọn agbẹjọ́rò Adedoyin àtàwọn mẹ́fà tó kù táwọn náà wí àwíjàre ìdí tí ò fi yẹ kádájọ́ gbà wọlé. Tí adájọ́ bá gbà wọlé ẹjọ́ tún bẹ̀rẹ̀ ní pẹrẹu ní o. Torí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tí bàbá Fẹ́mi Fálànà tí wọ́n kíyèsí nínú ọ̀rọ̀ tí àwọn yòókù sọ ná fa kí wọ́n mú pé ókè o mo fẹ́ kí àtúntò kó bá ìpẹ̀jọ́ ìwé ìpẹ̀jọ́ yìí, kí àwọn ọ̀rọ̀ kan tí ò sí ńbẹ̀ kó wà ńbẹ̀, kí àwọn èèyàn kan tí ajẹ́kẹ́sùn wọn ó kéré kódà pé kọ́pọ̀ sí nítorí pé ẹjọ́ tí wọ́n rò yìí ó tọ́ka sí wọn pé ọ̀yẹ̀kẹ́sùn wọn pọ̀ sí. Yóò wáyé ní ẹjọ́ lọ́la o. Ọ̀la náà ládájọ́ sì gbé ìdájọ́ kalẹ̀. Bóyá gba gbogbo ẹ̀ wọlé ni o, bóyá àwọn kan lọ́gbà ní o, bóyá àwọn kan ní ọgbà ní o. Ẹ̀yin èèyàn wa ẹ má jẹ́ ó sú wa o. Bẹ́ẹ̀ bọ́rọ̀ ẹjọ́ ti máa lọ́nu o. Yóò ti wá rẹ àwọn èèyàn ti mójú kúrò ńbẹ̀ kó tó di wípé ìgbẹ́jọ́ wáyé, kó tó di pé ìdájọ́ wáyé. Eléyìí kọ́ rẹ̀ wá wà mójú kúrò ńbẹ̀ o. Gbogbo ayé fẹ́ mọ ẹni tó pa Timothy. Wọ́n fẹ́ kí gbogbo àwọn tí wọ́n kó kí wọ́n fi imú kàtà òfin. Ẹni tó bá mọ̀ nípa rẹ̀ wọn ò fẹ́ kó lọ láì jìyà. Ẹni tí ò bá sì mọ̀ nípa rẹ̀ àfẹ́ kó jìyà lásán, àfẹ́ kó kàn jìyà. Fún di eléyìí ọ̀la ìgbẹ́jọ́ wáyé o. Ẹ tún gbà kan sí tí ẹ bá rántí láìpẹ́ jọjọ yìí ìní ọmọkùnrin kan tó ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan nílùú Èkó tí máṣíìnì gé apá rẹ̀ nílé iṣẹ́ ọ̀hún, tí obìnrin tó nílé iṣẹ́ náà tó ní apá rẹ̀ gé ó gé dànù lásán nù, kò sí tọ́kàn ìbá kú, òun ò ní san compensation kankan fún un. Tí ìyá ọmọ yìí di jẹ́nàjẹ́nà tọmọ yìí sì tọ́ dàbí hùn tó ní gé apá àpò pátápátá ni. Ọmọ yìí ló wọ́n para òun. Iṣẹ́ ń lọ lọ́wọ́ lórí ẹ̀. A ti gbé ẹ̀sì tí rí. Àwọn Nigerian Labour Congress NLC wọ́n sì ti gbé gbèsè lẹ́ni tó lágbára o. Wọ́n ti lọ sílé iṣẹ́ obìnrin alágídí, obìnrin tó ń ṣe bí pé òun kì í ṣe abiyamọ yìí. Wọ́n ti lọ ti ilé iṣẹ́ rẹ̀ pa lẹ́nu. Ó ní kí wọ́n máa ṣiṣẹ́ lọ́nà iṣẹ́ rẹ̀ lẹ́yìn tí apá ọmọ yẹn gé dànù, tí ò dẹ̀ compensate family, tí ò compensate ọmọ yẹn. Apá yẹn gé kúrò pátápátá ni o. Ọ̀dájú pọ̀ nú ẹ̀yin olówó yìí. Ọ̀dájú pọ̀ nú yín.
tẹ́yìn náà sì bímọ ẹ kàn dá lé ṣẹlẹ̀ ẹ máa lu àwọn èèyàn bí ẹrú wọn kú dànù. ẹ ṣe bá Abdulrahimi ṣé bí bóun náà ṣe wà ní iṣẹ́ ìlà àwọn mẹ́fà yìí náà wà ní iṣẹ́ lálẹ́ ẹjọ́ tí Timothy kú. bóun Abdulrahimi bóun ló ń ṣe ráàyè sá lọ. Abdulrahimi ó ń sá lọ àwọn yòókù táwọn ń ṣiṣẹ́ àwọn ráàyè sá lọ àwọn wà bí tí wọ́n mọ́ báyìí. Abdulrahimi òun ò sínú àwọn tí ń jìyà nìsí. Abdulrahimi náà sì yẹ kó máa káwọ́ pọ̀ ìròjọ́ ẹ̀yin oníléeṣẹ́ ńláńlá tẹ̀ ń lo àwọn ọmọ ọlọ́mọ bí ẹrú ẹ̀yin ni ọlọ́nu apá ọmọ ọlọ́mọ gé kọ̀lá pámọ́ kí ló stọ́ọ̀pù yín láti kí ọmọ yẹn àtàwọn ẹbí ẹ̀ kẹ́ ẹ fún un ní owó tí ó fi máa ṣe ayé ẹ̀ lọ bí ó kú Nàìjíríà ní ojú ọ̀rọ̀ bí tí wọ́n ti máa appreciate àwọn tí ò lápá bí ó ra ọmọ yẹn fẹ́ ra apá kó kàn tiẹ̀ ra apá kó gbé sí apá kó gé yẹn. It does not have the access to a penny from his account. Àwọn family ẹ̀ wọ́n lówó lọ́wọ́. Ọmọ yẹn wá ń gbágbá káàkiri. Wọ́n náà mọ̀ sọ̀rọ̀ nù lé tiẹ̀ ọmọ rẹ̀ ní tó pé ṣẹ̀rẹ̀ ló ń ṣe lọ́wọ́. Àwa wíta ìwí ọwọ́ àlànà pé bóyá oníkọ̀ ẹ̀kọ́ abisẹ́ńtọ́ náà bóyá oníkọ̀ ẹ̀kọ́ ìwà àbí machine yẹn. Where are the safety precautions? Where are the safety officers? To come on grant níbi iṣẹ́ rẹ̀ ask or answer that question. Ìyá olówó gbó Ṣídà Kúfólè, I'm coming up with you. I'm coming for you with a special show that will tell the whole world about your company, and I will tell the whole world about your antecedent concerning the staff working under you. Ìyá olówó gbó, I'm using this medium to appreciate Nigerian Labour Congress, Lagos State Chapter. I'm using this medium to appreciate you. God bless you. God bless you. Wọ́n ló lọ gbé sódà wèrè kan wá. Ṣé sódà lélẹ́yìí? So náà bímọ ni. Kì í ṣe sódà lọ yá sọ àwọn sódà. Sódà ìṣẹ́lá dáadáa. Ẹni ire làwọn sódà. Tó yẹ pé ayé wọn ò ní bàjẹ́, ayé ọmọ wọn ò ní bàjẹ́. Èèyàn dáadáa ni mo mọ àwọn sódà sí. Wọ́n èsì lẹ́yìn aburú. Ẹni tó gbé wá tó wọ aṣọ ọ̀hún. Ó yẹ kẹ́ arrest ẹ̀ kẹ́ fà lé àwọn sójà gidi lọ́wọ́ kẹ́ sójà gidi ó lè bá fìyà jẹ. Irú nẹ́sẹ̀sì wo lélẹ́yìí? Apá ọmọ yẹn ti gé náà, ọmọ yẹn ò lápá mọ́ náà, ọmọ yẹn ò lè balance mọ́ náà. Ní ẹ̀tí ẹ̀ ronú mental issue tọ́mọ yẹn máa ní pẹ̀lú tó bá ronú condition tó ń wà kó o tó wọṣẹ́ yẹn. Ronú mental issue psychological problem tó máa rí pé òun lápá mọ́ bí àwọn ẹgbẹ́ ẹ̀hún. Ronú bí tó kù tí wọ́n mọ̀ tu ọmọ yẹn sí láwùjọ wa. Kẹ́ compensate ọmọ yẹn. Ìyá olówó gbó sílẹ̀kùn fólè yìí oníṣẹ́ láàbí yìí ó lè gbójú agan. Ẹranko kan nínú àwọn àbúrò rẹ̀ náà ló ń gbé Ìbàdàn bí ó pè wá ọ̀nsẹ́nu wọ̀yọ̀wọ̀yọ̀ ó dùn mí tí ì rí nọ́mbà rẹ̀. Mo ti ní kó wá bí mo rò pé yóò wá bá mi ni. Bóyá tápá àti ẹ̀ náà bá gé bóyá yóò lọ gbé bẹ́gbọ̀n rẹ̀. Kí ló ṣe jẹ́ máa ṣe báyìí náà? Kí ló ṣẹlẹ̀ gan? You have the money. Compensate the boy. Let him go. Let him continue his life somewhere else. So apá àti ẹ̀ ti gé nìyẹn, your business continues. Tí o bá jẹ́ NLC, Nigeria Labour Congress, tí wọ́n lọ ti ọ́fíìsì yẹn pa lẹ́nìí, kí làbá máa sọ? I appreciate you, Nigeria Labour Congress. Thank you. God bless you. Please, Emma, say bye. We can work together. I love this. Please, I love this. I love this. This is commendable. I appreciate this. God bless you. Whosoever moved that motion to move Emmas to that company and lock that stupid company up today, God will bless the person. God will bless the work of your hand. You will never lack good thing. Àwọn oníléeṣẹ́ rẹ̀ dẹ̀ ìka àbáyé ọmọ ọlọ́mọdé shut their company up. Shut it up. Lock their company. Let them go to hell. You cannot toy with somebody's life because you want to make money. Where are the precautions in the company? Where are the precautions? At the expense of those children. The expense of your workers. God punish you. You are looking for money.
ó fẹ́ báyìí àwọn ẹni ẹlẹ́ni jẹ́ torí kí wọ́n lè bá lówó òní lówó yẹn ẹ̀yìn ìka olówó gbọ́ abáyé ẹni jẹ́ yìí what nonsense adẹ̀tún kọ́lẹ̀ àtúnrà bá sọ ó dẹ̀ fọmú ọ́nyẹ́nu gbígbà màlúù gbé mọ́ngó. No, what's it better? It's not fair. It's not fair. And the Nigerian Labour Congress, ẹ jọ̀ọ́, most especially àwọn oníléeṣẹ́ aládàáni yẹn ìkí sí ìjọba nìkan lẹ́mọ̀ bájà báyìí. Wọ́n à ní jẹ́ kí àwọn labour nínú òṣìṣẹ́ nínú àwọn iléeṣẹ́ aládàáni wọ́n à ní jẹ́ kán ní ẹgbẹ́ òṣìṣẹ́. Wọ́n à ní jẹ́ kán ní. Wọ́n lè sack ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ń béèrè ẹ̀tọ́ wọn kẹ́sọ̀ wọ́n di what do you call contract staff àbí kẹ́sọ̀ wọ́n di casual staff. Tí wọ́n bá fẹ́ fọ́ òkúta wọ́n jù wá bẹ́ẹ̀ wọ́n ju àwọn ọmọ yẹn bẹ́ẹ̀ èyí tápẹ́ bá gé ogé dànù tó bá bá lójú wọ́n bá lójú dànù. Hours of work wọn ò ní define rẹ̀ fún wọn wọ́n á tì wọ́n mọ́lé bí ẹlẹ́wọ̀n ní tí wọ́n bá fi wọṣẹ́ títí wọ́n fi jáde. Wọ́n máa fojú wọn fèsì àwọn máṣíìnì ńláńláńláńláńlá ọpọlọ ẹlòmíì ti shake nínú wọn iṣan wọn bí ó ṣe rọ wà gbọ̀nwọ̀n ní. Ẹlòmíì ó dìdàkudà kó tó dénú lé torí pé ìfẹ́ make owó torí pé ìfẹ́ make owó kò dá náà kò dá. Àwọn ilé iṣẹ́ tó bá ń ṣe bẹ́ẹ̀ yẹn Nigeria Labour Congress God bless you. This is commendable. This is commendable. Thank you. I'm coming back for the full video of what happened in that stupid company today. I'm coming back with the full video of what happened in that company today. God bless you. Don't forget to meet us at Osogbo tomorrow, 9 a.m. Osogbo I-41, 9 a.m. Kesi Ikutopa Timothy.